صل صلى الله عليه وسلم محمد رسول الله. صلوا على النبي الكريم وعلى محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد صلاة الرضا. اللهم اشكي النبي محمد صلاة الله سكنا اللهم به وارض عن اصحابه رضا àwọn sàhábà nẹ́bí tọ́jọ́ rìn tọ́jọ́ lọ tọ́jọ́ gbà ọlọ́mọba ká ogun ọlọ́run. اللهم صل على سيدنا محمد الذي ملأت قلبه من جلاله. ẹ̀jẹ̀ àyùbọ̀ nẹ́bí níbi bẹ́ẹ̀ Alhaji Saheed Adisa. من جمالك. ẹ̀jẹ̀ àwọn sàlátù ṣe gíftì fún wọn. àzìbá abáríyá mọ̀ ayàdá mọ̀nsúra mọ̀sírúra. ẹ̀jẹ̀ àpilẹ̀sì ọjọ́ bíi pẹ̀lú àsàlátù. sàlẹ́mú tàṣẹ̀lẹ̀ máa ń gbé sí dàbálẹ̀ kan. àti sàdúrà ẹ̀jẹ̀ àsàlátù kó jẹ́ sàrà. Símbólì kò lóbi. Ọlọ́mọba ká nẹ́bí bá wa ká nẹ́bí ọlọ́run. Ṣùfà ló fún wa. Happy birthday to you, Alhaji Saheed. Sọlá Alhaji Saheed. Rọ́pọ̀lẹ̀ Ìbàdí. Alhaji Saheed, happy birthday to you. Ilẹ̀ ẹ̀rọ máa bá wọn létà àjàjà ṣàkóso ìfowópamọ́. Congratulations to you, olólùfẹ́ ànábì Alhaji Saheed. Lọ́la bọ́dà ló bàbá àlìjáwádì. Ànábì o níbo lọ wà? Máa dábì lóhùn mọ́ kí ọ láti Nàìjíríà. Wákùnrin tún ní ìbábí ìrúdà. Ina al-Madina. Ayya. Ya Sayyidi ya Rasulallah. Ayya. Muhammadu Sadiqul Hudati. Ànábì Muhammadu. Ẹjẹ́ àjọ lọ. Àtàlẹ́ni lábùtàzálì ìwádìí. Ó lè ṣe wúrà pẹ̀lú àsàlátù ẹ̀yọ̀ fún ànábì. Ó sì ní ẹbí Muhammadu. Ó sì ní ẹbí. Ànábì àkùrọ̀ ló sì ní ẹbí. Wá sí ní ilé àyà. Ìwọ gẹ́gẹ́ lórí ọlọ́run. Ìwọ gẹ́gẹ́ làádọ́ ọlọ́run. Yá Sayyidi ya Rasulallah. Ọlọ́run dákun wọn náà nẹ́bí mẹ́jọ gbádùn. Wọ́n lábúrò sọ́ọ̀lì àlẹ́kà káfíìn. Ẹni tí o bá sàṣà láti o ti di gèfèrí. Wọ́n lábúrò sọ́ọ̀lì àlẹ́kà káfíìn. Ànábì ẹ̀yọ̀kú rẹ̀ dáadáa sẹ́. Fàyínàwó fọ́ọ̀lìkò wà fàájẹ́. Bí gèfèrí. Alẹ́ yàrá. Ẹ̀wọ̀n ló fẹ́ gbà kọjá. Balayara oníṣẹ́lẹ̀ balayara. Adé ànábì lọ̀gá ayé sẹ́. Balayara ìdáka libasa. Ìbáwo lẹ́kì ẹ̀yùnkú ànábì tó. Yá Sayyidi ya Rasulallah. Ẹ̀bá ẹ̀yùnkú ànábì tó lọ lọ. Amali musalli fahuwa Saheedu. Alásàlátù gẹ́gẹ́ bí Saheedu. Ibi tó ń lọ gẹ́gẹ́ bí yẹn. Ọlọ́jọ́ òbí. Amali musalli fahuwa Saheedu. Alásàlátù gẹ́gẹ́ bí Saheedu olórí ilé tí wọ́n jọ ní. Musalli fahuwa Saheedu. Bàbá tó pe ní mọ́tàdá àti kábàrò pé alásàlátù ni Alhaji Saheed. Amali musalli fahuwa Saheedu. Alhaji Saheed olórí ilé ní tó lálásàlátù láti Saheed. Yahamadu rọ́pùnà ní àbẹ̀dọ̀. Gbogbo ọbẹ̀ tá a dábì bá wà lẹ́yìn náà dúró sí. Wúkìlì kò ní ìhurúwà ní àbẹ̀dọ̀. Gbogbo tó bá ti yàtọ̀ sáà dábì ẹ̀ pátó. Yá Sayyidi Alhaji Saheed. Ya Rasulallah. Ànábì akùnrin. Táwa ló yẹ ká sàṣàlátù fún. Ẹ̀dá kòtòrò ọlọ́mọ bá wa fọ́lọ́jọ́ bí ní. Òbí rẹ̀ ní tá ó sàṣàlátù fún. Ẹ sàṣàlátù bàbá. Kárí ọ̀la àwòrán ọgbà ìgbà. Sàṣàlátù rẹ̀ ó yá. Tá ló yẹ ká sàṣàlátù fún. Ẹjọ́ bá wí dáadáa. Kò sẹ́ni tá ó sàṣàlátù fún. Kárí ọ̀la àwòrán ọgbà sàṣàlátù rẹ̀. Sẹ́ni tá ló yẹ ká sàṣàlátù fún. Ìbéèrè ní èmi rẹ̀ ní táwọn sàṣàlátù fún. Àtúbọ̀jà yé mi ẹ̀rọ sàṣàlátù. Ó yá àtà ló yẹ ká sàṣàlátù fún. Nítorí àjìwọ̀ gbọ́dọ̀ sáyé ẹ̀rẹ̀ ní táwọn sàṣàlátù fún. Gàrí ọ̀la àwòrán sàṣàlátù rẹ̀. Bọ́dí bá la gàrí sàlátà. Ànábì
ya Muhammad Muhammad Nabi ya Muhammad Atrabani kalamuka Nabi ya Muhammad Muhammad Nabi ya Muhammad Ajabani kishaluka Nabi ya Muhammad اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم والكرامات بالمن سبقنا سوريات كلكم هذه الى صراطك المستقيم صلى الله عليه وسلم آله أكبر الامتنان صلى الله عليه وسلم أككله ومكرمه هذه هدية من إليك يا رسول الله صلى الله عليه وسلم èèyàn méjì ni wàá gé fi ọ̀rọ̀ lọ. bàbá ni wọ́n ti kọ́ wọn lọ èèyàn méjì. wọ́n kó sínú dídí àwọn èèyàn méjèèjì ní òní ìkan mo wọ̀ kan mo sábà méjì mo gbọ́ àpò jẹ́nba ló máa ń kí báyìí kí mo bá dá àsìkò ọ̀run. tẹ́mi bá wà nírú àyè yìí mo máa ń wá Ọlọ́run lásìkò tí ẹlòmíì máa ń wá nǹkan mi. tẹ́yìn bá pàdé àfà Alhaji Saheed tó bá rí bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ rẹ̀ àti bọ́lọ̀ ṣe ṣe dá Alhaji Saheed gẹ́gẹ́ ni àwọn ẹlòmíì máa wá àbí tẹ́yìn bá rí wọn Ọlọ́run ni mo máa ń wá. òṣèwà lórí ìjòkó látẹ̀kẹ́
mo kàn wà ní àyè ní bọ́dì pẹ̀lú ara ni mo ṣe fàájì pẹ̀lú Ọlọ́run nípa irú ara tó fi Alhaji Muhammad Saheed dá. bí mo ṣe ń wo látẹ̀kẹ́ ó ní àwọn ma'arif àtàwọn ma'ani tí hayatuhu hadha tanusu àtànúmọ̀ àǹfọ̀dí láti mọ̀ rubama la ya'rifuhu al-jami'. bọ̀ nínú tẹ́mi mọ̀ inú àṣà Ọlọ́run ó ní pé tó wáyé kó fẹ́ ṣe nǹkan báyìí kí dédé ṣe. ìmáàmù wa ìmáàmù Lẹ́kì kò ṣe pé torí pé nígbà tí ìmáàmù ṣe súnmọ́ tó ló gbé mi dé àyè lónìí yàtọ̀ sí pé mo fẹ́ràn ìmáàmù Lẹ́kì tí ò lè gba nǹkan ti lẹ́ẹ̀mejì lọ́dọ̀ mi. ìjọ mo ti pàdé Alhaji Muhammad Saheed lára ìmáàmù mo fẹ́ràn rẹ̀ bí mo ti fẹ́ràn ìmáàmù Lẹ́kì torí mo rí nǹkan tí kò kí sábà papọ̀ lára ẹ̀ tó a rí ọ̀pọ̀lọpọ̀ wọn ní you just come from nowhere. I told you, do not say that again. Nobody is coming from nowhere. Every greatness is coming from somewhere. You might not know where it's coming from. Ìmáàmù wa gbà tí mo wá ní mo wá ti kó sí ọ̀rọ̀ àárín àwọn méjì yẹn pé mi ò fẹ́ sọ̀rọ̀ tó rẹ̀ èyàn méjì wọn kì í fi ọ̀rọ̀ lọ. Abúlé àtàyè adé sọ pé wàlà iná dìbùtà aláṣùkútíkà mọ́ra táwọn alákọ̀dínà dìbùtà alàkàlámi mìíràn. Ó wá ní iná sùkúta sàlámàtún ó ní iná kàlá ó wí bákan. No. Màá padà tó bá wá màá padà mú wa. Ọ̀dọ̀ ọ̀tọ̀ ní department tí wọ́n wà. Mi ò expect kí n sọ̀rọ̀ nípa ilé tí bá torí tí bá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ mi máa pọ̀. Bẹ́ẹ̀ni. Bàbá ilé la wà. Bọ́tí mo rí olóde wà ní iná wò sí báyìí ó jẹ́ kí ẹ ṣe bàbá. Bàbá Adisa. Ìdí ni pé mo sọ pé gbogbo greatness is coming from somewhere. Just might not know where it's But the source here, God bless you. Barakallahu fikum. Mo fi àkókò kan báyìí mo sáré kí n sáré yà kí bàbá wa. Wala inna dimuta ala sukutika marratan. O ṣeun Zainu. Fala qadina dimuta ala likalami mirara. Wala inna dimta ala sukutika marratan. فلقد ندمت على الكلام مرارا إن سكوت سلامة ولربما سرى الكلام ولئن ندمت على سكوتك مرة فلقد ندمت على الكلام مرارا ولئن ندمت على سكوتك مرة. Sẹ́rí ẹlòmíì kò ń ṣe pé ó ní tó fẹ́ sọ ó kàn fẹ́ sọ̀rọ̀ ni. Ẹni sùúrù kò ní tó fẹ́ sọ àwọn ọ̀rọ̀ máa ń wù sọ.
irú ẹ̀ awṣaka an yaqa fi lẹ́kàtọ̀ yìí irú ẹni tí ó yà sí pé ìyẹn ló gbọ́dọ̀ láyé ní sí o. Everybody can like it, I want to talk. But سؤال الموجه إليهم هو ماذا تريد أن تقول؟ إذا وضع في الميزان قبل أن يتكلم الكثير من الناس يمنعونه من الكلام. So, but ẹlòmíì bẹ ọ̀rọ̀ ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lára ẹ̀. Irú yìí tí ọ̀rọ̀ ń sọ àti irú kéwù tí ayé Alhaji Saheed ń kélé ni. Inú mi dùn pé irú bíbá yìí kìí ṣe tọ́lá mú Alhaji Saheed nìkan. Tọ́lá ní tọ́lá nìkan kọ́. Tọ́lá yẹn ló kéré o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àfa tó bá wà lọ́jọ́ orí rẹ̀ báyìí tó máa kó àwọn àfa àjọ tó báyìí. Ó ní tó máa fi kó wọn jù. Yorùbá alẹ́ mi tó ní mi ó dùn. Bàbá ẹ̀yẹ náà kéèyàn bá fojú kéré ọlá. Kàtí ẹ̀yọ tó wọ́pọ̀ bẹ́ẹ̀ wájú ẹ̀yọ tó wọ́pọ̀. Ẹnu ọ̀tọ̀rọ̀ ni. Tó o bá fẹ́ ṣe àbùkù olówó wọ́n ní wàá ní ẹjẹ́ àṣẹ kọ́kọ́ gbé ọ̀rọ̀ owó kú mẹ́. Kí ló fẹ́ gbé? Ainul Bakal ẹsẹ̀ ọ̀bájá Nur. Mo kí bàbá Agboola mo kí bàbá Adisa. Wọ́n dá bàbá tí kàmárata. Bàbá Agboola ní Abubakar. Alákọ̀ọ́dínà di mọ̀tà alálẹ́kàlà mímírà. Mo dá wọn yọ kalẹ̀ báyìí náà. Mo kí bàbá Agboola ní Abubakar láyé ká. Wọ́n ti wá gbé bàbá ọ̀tẹ̀tẹ̀ báyìí. Ọlọ́ba ṣe dáadáa fún yín. Wala inna dimuta ala sukutika marratan. Wala qadina dimuta ala likalami mirara. Ìdí sukuta. O ṣeun àbí ni ẹ̀ẹ́dẹ́ àjẹrọra torí mi fẹ́ wọ́n pọ̀. Ọlọ́wọ́ ti di gbogbo lára pọ̀. Mo ní kéṣe owó. Owó lè gbẹ́ lómi débi. Àmọ́ wọ ìṣòro bẹ̀rẹ̀ káàbà kéṣe owó tó wà lọ́dọ̀ Alhaji Saheed ló gbé mi débi ilé mi. Tó gbé mi dé àyè ju owó lọ. Ètí ò sí lára èèyàn. Tí ò ní sí ẹ̀ ọdún wọn yẹn. Lọ́dún yìí èèyàn mẹ́ta ni lọ sí Hajj Sheikh Ahmad Al-Mukhtar kò dẹ̀ sí ẹnìkan tí mo gba Hajj lọ́dún ẹnìkan tí mo lọ lọ́nu àwọn mẹ́ta. Mo fẹ́ lè kó máa mú lọ 30 million ni ó pé pérépéré. Ṣé ẹni tó bá local flight lọ́nu Emirates àti ẹ̀mọ̀wọ̀ international airline lọ́ni. Ìbáwọ̀ gbé báàgò. Ó sì ń lọ nìyẹn. Bàbá ní wàhálà ní Hajj. Ìdí yóò jẹ́ kí yóò lọ wájú ni ọ̀ kárí kó lọ wájú wa. Bẹ́ẹ̀ni ìlú afẹ́ lọ. Bàbá ní wàhálà láàjì ẹ̀ mọ̀ fún ọ̀dà wàhálà lẹ̀ kókó tó dé lọ. Ẹbí sínú rọrùn. Ìyẹn láàjì àṣepé. Àmọ́ kókó gbéra ní Kánò kó wá sọ̀kalẹ̀ lábújá. Kó sọ wọn abẹ̀ lẹ́kọ̀ọ́. Ó ti ṣe tàwọn abúlé. Ìbáwọ̀ gbé báàgò. Ìbáwọ̀ gbé báàgò. So ìyẹn náà èyí tó sọ yẹn náà kébà sí owó kékeré lọ́dún yìí. Báwo ni? Ibẹ̀ ẹ̀kọ́ ni mo ń lọ. Bàbá bọ̀. Ṣàkṣíyà yìí tó jókòó yìí. إنما أريد أن أعبر عن هذه الشخصية الشاذة أطفالها.
bàbá ní bàbá ẹ̀ bí bàbá sọ̀rọ̀ ọmọ kálukú lọ bá bàbá yìí. ó sì fún mi ní sùúrù ló sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bàbá ní kí ló sọ ẹ̀ bàbá ní tó kọ́ wọn wá. ìṣòwò ètí bàbá pọ̀ nù. mò ń wá Alhaji Saheed látẹ̀kan kìí sọ ní ìyá. mo wá lórí àná bí tí wàá dó lórí àná yẹn náà mo fi kọ ojú sí bàbá Musa kọ pé kó tó wọ́n ti ẹ̀já sí pé ẹ bá ṣe náà yìí èrè yíyà. bàbá ló yà. no ṣé o já lù gan. nígbà tí a sọ̀rọ̀ bàbá ló yà ó yà. àjọmọ́ tààrẹ sí orí ọbí ọ̀rọ̀ ẹ̀ sẹ́lẹ̀ ní ìjókòó. ó wà nígbà tí ìmọ̀mù abdulhafiz wọ́wẹ́yà bàbá wọn náà lọ sí Darufalahi àfẹ́ tó bá jáde ní etí lókù. èmi wá expect kó yá sí pé tí bàbá pàdé bàbá Alhaji Saheed kó jẹ́ ṣeékún kọ́dí àhàrámọ̀ dáàrú kó fúnra wọn. má mi rí o tó gbọ́ yé. má ṣe hó. pé kárí bàbá arúgbó kan náà ti pẹ́ lọ́hùn. tí ó máa tẹ̀pábọ̀ jẹ́ẹ́jẹ́ gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ẹni ẹ̀ tó bá tún fẹ́ ṣe bẹ́ẹ̀ fún o ṣe jókòó mọ́ wá díẹ̀ díẹ̀ báyìí. ìgbà tí mo wá rí bàbá tó bí Alhaji Saheed wọ́n á daṣẹ́ wọn pọ̀ mọ́ iṣẹ́ Alhaji Saheed àwọn gẹ́sì wà lẹ́nu sẹ́ni ló yẹ kí mo wò pé ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn bàbá yìí wọ́n sì wà lẹ́nu pé agbómilé náà kò tí ì hó lọ́dọ̀ wá sí tó tó báyìí kò sí ẹni náà lórílẹ̀ ayé yìí tí ẹrù bí Alhaji Saheed ṣe rí tí ó mọ bà tó tó yìí fẹlẹ̀ hakíkà mo mọ nǹkan tí mo ń sọ wọ́n á gbọ́rọ̀ ní tí ìmọ̀ọ́mù lẹ́kí sọ lẹ́ẹ̀kan pé àwọn ò ní kí èèyàn mọ̀ súnmọ́ bí ó ṣe ní ṣubú lọ lọ́kà wọn èyí tí ń bẹ ní gbogbo orílẹ̀ ayé ilé ní kódà tí Alhaji Saheed bá ní ìyá tó bí kò sí ẹni tí ẹrù ògo rẹ̀ yóò bàtẹ́ yìí. àbá ẹ sọ pé wàláyì láwọn amútàrà ti yóò dẹ̀ ní mi ò ní sọ̀rọ̀ lọ títí fà. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. min ba'di ma dhahaba Zainu la shay'a ya'dilu fi hadha al-wujudi aba. jẹ́ tún gbé mo ní láwọn amútàrà ti dhahaba. Amutarati zahaba lao abutarati abudari zahaba lao jẹtugbe lao amutorati zahaba Lao amutorati zahaban min ba'di ma zahaba min ba'di ma zahaban la shay'a ya'dilu fi hadha al-wujudi aba. la shay'a ya'dilu fiha amutorati zahaban min ba'di zahaban la shay'a ya'dilu fiha la shay'a ya'dilu hadha la shay'a ya'dilu fi hadha al-wujudi aba. la shay'a ya'dilu fi hadha al-wujudi la shay'a ya'dilu fi hadha al-wujudi law amutorati zahaban min ba'di zahaban min ba'di ma zahaban la shay'a ya'dilu fi
للوجود أباه لا شيء يعدل في هذا الوجود أباه لو أمطرت ذهبا من بعد ما ذهبا يعدل في هذا الوجود أباه لا شيء يعدل في من بعد ما زابا لا شيء يعدل في هذا الوجود أباه لا شيء يعدل في هذا الوجود أباه. mo ń wá Alhaji Saheed látòrí jókòó látẹ̀kan mo ní kì í ṣe tọ́lá tọ́lọ́ ń fún un nìkan ni mo padà sánà mo rí i pé àtàbáwò gbàtẹ́ gbómi àná yìí náà kalẹ̀ ilẹ̀ ò tí ì ṣú tó bá tiẹ̀ wá yájú ó yẹ kó wọ́n pọ̀ tíì ìwà gún yẹ àbí bàbá ló fi já sí pé bí wọ́n ṣe wà lórí ìjókòó láti ẹ̀kẹ́ nínú ìdùnnú náà máa wà ó àwọn náà máa wá jẹ́ àṣàdù náà sì káwọ́ fani àlè. torí tiwa ò tí tó báyìí nígbà táwọn wálìbù ti wá ń bẹ̀ tí gbogbo ayé bá ń tábà wá jókòó tì wọ́n kì í tó báyìí rárá níta ìsọ pé ká mọ báyìí ṣe ẹ sábà bá mi ṣàdúrà fún etí bàbá wa máa sọ gbà yẹn kàkà tí wọ́n máa wá fi tí dẹ́ẹ̀fì máa ní pé lóòótọ́ bí wọ́n ti sìn fẹ́ dunnú tó ìbẹ̀rù pé ọlọ́run yìí màmá bó ṣe ṣe àfi tẹ́ ẹ bá mọ bí Alhaji Saheed ṣe ní báyìí lẹ́yìn lè ní kó lọ́ọ́ fọkàn. làwọn ọmọtọ́ra ti sábà mi bá dì máa sábà. bàbá ṣé ìjẹ́bù àwọn àdèlú wọn gbé ó yẹ kí káfí ó yá ẹ̀kẹ́ fati ó yá ẹ̀kẹ́ davi ó yá ẹ̀kẹ́ ìdúrà kò sí tán wá níbẹ̀ yẹn ò kọjá pé mi ò mọ èyí tó lò tó sọ greatness yìí the greatness yìí when I'm talking about this I'm not talking about money I told you it's not about the wealth alone the personality of Alhaji Saheed it is very rare to find a very young and a very successful vibrant Muslim like this. tó bá wà lọ́wọ́ ẹ̀ tó jọ máa fa àbádùn ẹ̀ bá tiẹ̀ máa gbà àdúrà ẹ̀ máa gbà ó máa lówó lọ́wọ́ kò ní mọ kéwú mọ́. ó ti gbàgbé kéwú. kò ní jọ Al-Azhari. ẹ mo mọ tí mo sọ fún because mélòó lọ́jọ́ orí ẹ̀ inú ẹni tó yẹ kí nǹkan máa sí ní wíìnì náà ẹlẹ́mi tó jẹ ìyàwó rẹ̀ sí gbogbo kò ní wọ́n rẹ̀ àfààfà kò ní kẹ̀kẹ́ wa. àbí yẹ gbọ́ dèdè ojú orí Alhaji Saheed ó yẹ kó sì mọ ó yẹ ká sì máa fà á torí ọlọ́run ọ̀fà ni bá a ti bọ̀. làwọn ọmọtọ́ra ti sábà mi bá dì máa sábà. tó yẹ pé ó ṣe Zainu ẹnba Muhammadu Saheed Alhaji Muhammadu Saheed tó bá yẹ pé ọlá tó fẹ́ gbà lọ́wọ́ ẹnìkan ló mọ̀ ó ti sọ̀fọ̀. tiẹ̀ ta sọ̀bọ̀ Al-Khalifa. o ti sọ tó yẹ kó múnú. di general. bí Alhaji Muhammadu Saheed ṣe wáyé tó ṣe kí tó yìí kìí ṣe pé àdúrà yẹn mo sọ fún yín pé dédé ẹ̀kọ́ tó wà yìí ó yẹ ká sì máa fà á ní pé ẹ ti ẹ̀ pé wá ṣe bí dáàdì yẹ́dà ti ẹ̀ wà lórí ìjókòó tí ẹ̀ wá jókòó ẹ wò àtìgbà tó ti jókòó àdúrà yàtọ̀ ká káàdà أشد الناس شوقا إلى هذا الدعاء وكان أبوه أشد الناس خوفا عليه. bàbá ọmọ mi ni ó máa ṣàdúrà fọmọ. ọmọ yóò ní ṣàdúrà fún yẹn ní onídìí ẹ
pé mi nídìí ẹ̀ láti mo wà ókè bàbá ọmọ ní ọ̀rọ̀ ókè. inú wa ṣe é wá dùn pé ẹ bí mo ṣe sọ ẹ̀yà tó ṣe lé ẹ bá mi sá tó ń túmọ̀ sí wípé tó bá yẹ pé ṣàkíyà yẹn wọ́n kà wá náà rẹ̀ manually. Oh, baba. Understand? Sorry, because we know as Sheikhs, only manually, only automatically. But if ALHAJI, what is the dollar about? Money if. Now ALHAJI as kuwinati manually bi'anatin min arwahim aw min dawain aw min wabin la nash'uranna bidhalika min suluki hayati bẹ́ẹ̀ni ní sùúrù bàbá oṣù báwo tó wí. bẹ́ẹ̀ni ó yẹ kẹ́sì máa pè yí bàbá ibi mo ń lọ nìyẹn o ọmọ yìí kẹ́ ń ṣiṣẹ́ káàkiri ni kẹ́mọ́ ọ̀rọ̀ sábà máa fà pé ẹ dákun gbọ́dọ̀ sáájú àtúngbà tán ìtú ẹgbà míì kódà ó lè lọ́wọ́ gbọ́ ilé mọ́mù létí yóò tún máa fi ṣe fẹ́ẹ́fẹ́ẹ́sì tó sọ̀tẹ̀ lẹ́bi náà ọmọ jẹun ní ẹ̀mọ́ kú ní bàbá tẹ̀mí náà. nínú tó wọ́n jù lákòókò yìí ni pé àárín tá a wà yìí láti rí báwọn ọmọ àfà wọ́n ń dá àfà mọ̀ àwọn ọmọ àfà mi ò orí burúkú tí wọ́n ṣe lára bàbá wọn àyàfà àtàmì náà ti lọ ṣe all in the name of bàbá tẹ̀mí náà àfà ni. Alhaji Saheed ní Mọ̀lúwàlà. Mo wò pé bàbá kọ́nà tó lè wá ní kí tẹ̀kíwínú kíní yẹn tó báyìí tó ló pọ̀ tó bá gba máìkì ní tí sọ yóò lè wí o. Ẹ gbọ́ yàtọ̀ sí ó yá yìí yàtọ̀ sí ọlọ́run lọ́rọ̀ ó wá ní tẹríba tó kọjá 100%. bẹ́ẹ̀ni ó ní bàbá Adisa ló ń jẹ́rìí lé lórí ẹ̀. Alhaji Saheed ò ní fọwọ́ bànújẹ́ fún ẹ lówó kò ní fún ẹ kí ni ẹ bá dùn. ìmáàmù Lẹ́kì no kò ní dédé ṣe báyìí. tá a bá ti rí ọmọ tó wá ṣe báyìí ọmọ kọ́ bàbá rẹ̀. ìta máa bèrè lọ́wọ́ títí yìí ni pé àwọn bàbá wo ló ti lọ tán náà wá nítọ̀ ẹ̀yìn náà Ọlọ́run fẹ́ fi ta lórí pa. láwọn amútọ̀rá ti sábà mi bá dì máa sábà. ẹ gbọ́ ni onígbò fún sọ pé no ìrìn àjò yẹn sọ pé mo ti connect today with yesterday na yesterday is not the day before yesterday. abuka bọ́bọ̀ sọ ọ̀ṣọ́ wà á tabunuhu. barakallahu fi. ni'mal bunayyu wa ni'mal abu. ẹ bá pariwo lọ dára. ṣé ẹni gbogbo ẹni tí irú wa ti sáyé báyìí bá wò wàláhì fún bàbá láì mo búra pẹ̀lú gbogbo ọgọ́ta Al-Qur'ani iṣẹ́ ọjọ́ kankan ni. ọ̀rọ̀ òwú mi kọ́ lélẹ̀ kò sẹ́ni tí òwú àbí gbogbo ẹ̀kọ́ ọlọ́wọ́ fún báyìí ẹ bá pariwo lọ. ẹ gbọ́ mi gbogbo èèyàn nírú ìgbà tí mo wá wọlé tí mo wá rí ẹnu wọn ó wá dá mi padà sí àwọn azmina tí ń tọ́ ìlà bí mo ṣe wá bọ́dún yẹn ṣe wá pẹ́ tó gbígbà yẹn ṣe pẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo mọ̀ ń gbà náà tí mi ò dá mọ̀ mọ́ àmọ́ fèsì wọ̀nyí wọ́n ní zero bẹ̀rẹ̀ kó yàtọ̀ ìyàtọ̀ ọbẹ̀ nísìnyí nìkan onírun tó di funfun yìí ẹ pariwo lọ dáadáa. ó sì funfun ní kò brown orí tọ́lá bá dé yóò funfun àmọ́ ìyá brown ni wò. ẹ bá ń pariwo lọ dáadáa. kọ́lọ̀ tó lè ní káyé máa sífìlà fọmọ tí
ká máa kí báyìí gbàgbà kò pọ́sibù ẹ̀yin ò lè máa fún ọmọ ọlọ́mọ ní kọ̀rọ̀ yàrá káyé máa wá kúnlẹ̀ ká máa wá ṣe ti báyìí kò pọ́sibù because nísù ṣàkíyè èèyàn ó máa tàkà wà látara inú ìtọ́fẹ́ jáde nínú wálìdù rẹ̀ ni mo fi bọ́ sọ fáwọn kódà tí yẹn bá ṣe obìnrin fẹ́ tó dẹ̀ dísáàbù kọ́ ló ń kẹ́ ọ ọmọ àánú yẹn ọlọ́wọ́ yà fi àtọ̀ rẹ ó lè wéèsì ẹ̀ àbí kọ́lọ́ wo òpin tọ̀ tọ́lọ́ máa ń bẹ kádàrá pé o fẹ́ lọ fẹ́ mí o eléyìí tó fẹ́ yìí o máa daṣẹ́ yìí nù. àbọ̀mí tọ́lọ́wọ́ fẹ́ kẹ́ ni wọ́n wá ní olùwọ́lọ́wọ́. no. àmẹ́ni ọlọ́run bá ní kó ṣe dédé ibi tí alibaladu tọ̀ yìí mù yàtọ̀ jùlọ bá tù ú tọ́lọ́ ní kí irú bẹ́ẹ̀ tí Alhaji Saheed ti jáde yìí gbogbo ẹnu mo lè fi wá gbogbo ṣiṣẹ́ kọ́lọ́ bọ́ fà tẹ̀síwá kọ́lọ́ fún wa nínú eléyìí kò ń ṣe àdúrà ó jẹ́ ẹ̀tẹ́ nìyẹn ọ̀rọ̀ kọ̀ yá ìwé lé. ẹ gbọ́ àwọn olótùú àwọn olósì àti kálíbà yá ìlú àti rọ́kọ̀ yá ìlú àti gbogbo yá ìlú Alhaji Saheed lè ra gbogbo àbí pariwo lọ dáadáa ni. Alasko. Láṣẹ àyàdí ìlú fi àdàlẹ̀ ojú dé bá. Wọ́n kẹsẹ̀ ń kí ọlọ́run lára yín. Alasko. Pé kó tó di báyìí. Mo máa ń sọ dáadáa tó wáyé pé ọjà èṣù ni wọ́n fẹ́ rà á níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣé bàbá rẹ̀ dàbí òdà. Tó wáyé pé ọjà ṣètánì ni kò nídìí kí bàbá rẹ̀ dà ṣètánì náà ò fẹ́ sọ̀rọ̀ fọ́mọ ẹni tí ó dá Muhammadu Rasulullah. rárá no torí tó ń fẹ́ fún ẹ kò fẹ́ kó dà pẹ̀lú ẹ ó ṣe máa fún ẹ ṣètánì máa ṣe fún ẹ lọ́lá tó máa wá expect kí wọ́n máa fi ṣètò lọ́wọ́ kò possible now òun náà ò ní fẹ́ kó yá sí ibi tó ti gbà náà ló máa ná sí torí ẹ̀ bí owó bá ṣe rí lọ́wọ́ olówó máa ń júwèé ibi títí ń rí yes ibi olówó yeah bó ti wá wà yẹn mo wá rántí èmi nísìnyí 93 ni mo wọ Darul Falah 92 báyìí wà Fatima lára Sheikh Ahmad Abdullahi Al-Alori. Allah ta'ala anhu. bẹ́ẹ̀ yẹn ṣe wá pọ̀ tó ní ọdún náà lọ́hùn mo wọlé lónìí níta wí ọdún bíbélì wáyé sí. 30 years. La ilaha illallah. 32 years ago. 32 years ago. mo dẹ̀ píkì fèsì wọn padà pé kò wá yàtọ̀ sí ká máa wá pé Ọlọ́run sọ̀rọ̀ wá ṣe ni Alhaji Muhammad Saheed àdúrà tèmi tọ́lá ni. Ẹ̀mí ọ̀gá. Ẹ̀rí ẹ̀tì ni wọ́n ti gbé sí àwọn ìsìn gbogbo ọ̀gá sọ. Muhammadu Rasulullah. Ẹjọ́ wọn jẹ́ èmi náà ti lè wáyé sí i tí mo wọ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀dá kan mọ́ jẹ́. Ara mo ti sọ pé mo ti kó sára ẹ̀ méjì tí wọ́n kì í fi ọ̀rọ̀ lọ bàbá akarawakumula iti mo ro ni ẹ bisimilah ẹ jẹ́ kí bàbá jẹ bisimilah ẹ dàkú so ìdùnnú wa ni ẹ o Alhaji Muhammad Saheed etí mo ń kélé nìyẹn mi ò ké torí Alhaji Saheed mo ń ké torí ẹni tó fẹ́ gbaru fatia yìí lọ́dọ̀ Ọlọ́run torí àmì yìí ìyẹn fatia torí wàá máa wò pé mo lo dọ̀míru tanif bọ́yẹ̀ dọ̀míru ìtí mo fẹ́ fàyọ̀ bẹ̀yẹ̀ ni pé Alhaji Saheed ní ìmọ̀ tó báyìí Alhaji àrímọ̀ ni kájà mi aleyhi salamu alayhi mo ní kó ní mọ̀ tó bá wùsùn bá hàbà wùsùn bá làbí jẹ́ lẹ́yìn ìgbà yẹn
kọ́lọ́ dẹ̀ tó wá kẹ pẹ̀lú àánú tó báyìí ó ní méjì ẹ̀mí kó wá mọ̀ wá tún máa ná báyìí. àánú tí ó wọ́n púpọ̀ ni bàbá mi mọ dáná mi kú wàláyé ẹ mọ̀ sọ́dọ̀ àwọn yẹn pé nǹkan ẹ mọ̀ kúrẹ́ ẹ kàn mọ̀ sọ́dọ̀ pé owó lọ́wọ́ ló bò yìí. ẹ máa lówó Ọlọ́run ẹ máa lówó Ọlọ́run tó náà fẹ́ lómi náà kàlí tí ò ní jẹ́ fún o. tí ó bá a dìjà pé kí ló ń bẹ̀ sọ ọmọ tòun náà di gbélé ìṣeré yìí a kàn fi sí unnecessary pressure. bàbá àti ẹ̀ ò ṣe dájú ṣe o. iṣẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ta dẹ̀ ní sọ afẹ́ fi wí tàné tàné sọ àfi wí tò níní bó ṣe balance yìí ìtọ́ àmẹ́sì mi lára sí àyè nìyẹn ìtọ́ dẹ̀ jẹ́ kí identify with him nìyẹn pé o ṣeun pé téèyàn bá rí báyìí tó nímọ̀ tó ní farabalẹ̀ tọ́lọ́dẹ̀ tó wá kú àṣírí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò tú owó tí ò sí lọ́wọ́ rẹ̀ ni wèrè gidi lẹ́nu mi fà. owó kan àbí ṣe wọlé fìdí akíkà ẹ bẹ wo kódà owó ní ọwọ́ èèyàn ó burú jùmọ̀ lọ. bàbá ní owó jùmọ̀ lọ bẹ́ẹ̀ ni tọ́ ní owó lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tó bá dá. ẹni o ṣeun ẹni tó bá ní owó tí ò bá dára tó bá nímọ̀ kò lè dára. yes. bẹ́ẹ̀ni owó ni ó dára ọlọ́pàá máa bọ̀ yóò fún lówó ó ti ní tí o fi tán ọ̀nà lọ́wọ́ àmọ́ kò wá dá ọ̀nà èèyàn lé ní. so mo wá wo wáyé ṣàdúrà látàárọ̀ èmi ò mọ dẹ́yìn wò bọ̀ mo rí pé kí n tàn ṣe yìí yàtọ̀ sí pé wọ́n ṣe ìtẹ̀sẹ̀ bíi ni ẹlẹ́kejì ó jẹ́ lókùtù every other thing here. kọ́dà wọn ìdílé lọ mú ẹlọpẹ tó ń mú wọ̀ fún wọn. ẹbí yẹn gbọ́ ṣé o yàtọ̀ sí pé ìjà àfa ẹgbẹ́ yàfa àtàwọn afẹ́ ṣàdúrà fún ẹ̀tọ́ wọn ní ṣé nígbà tó gómìnà kéde tẹ́lẹ̀ ẹ sáà tètè ṣe tán kí ó wá jókòó bí kúlì hùdú ẹ̀ wá bí kúlì táwọn àdó yìí. gbígbì káfí gbígbì láàrin kẹ́kọ̀ọ́ yìí láta ni ó ní fúnra rẹ̀ torí ẹ̀ pàtó wá kí mọ́mú lẹ́kí torí àwọn ayímọ́ lórí wà. Lẹ́kí. o gbọ́ àwọn ayímọ́ lórí wà. àwọn òjá ni. influence yìí ló ṣe yìí náà because èyàn máa ń ta afárá pẹ̀lú bẹ́yà rẹ̀ environment máa ń change èyàn gbà mí. tí wọ́n máa ní àpòdè wá rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ ti wá change o. àmọ́ lẹ́kí ẹ ṣe bàbá mi. Yàtọ̀ sí máa ń mú ṣàkíyà àti yín àti bẹ́ẹ̀ ṣe rí nígbà tó bọ́ máa fà lẹ́yìn náà. òun ló jẹ́ ó rọrùn báyìí. lẹ́fi rí eléyìí ṣe báyìí. gbogbo aládùn àkọ́rọ̀ mi wọ́n pọ̀. Alhaji Saheed. wàláhì àdúrà tèmi kọ́ ló máa ní kájí Saheed mọ̀ wò. òun nìkan ni yóò ní kí àdúrà káànú mọ̀ bàmọ́. sórí irú iṣẹ́ báyìí ó ṣàdúrà o kò ṣàdúrà o ATM kan ló wà lọ́dọ̀ ẹ̀ àwọn tó ṣiṣẹ́ ní kẹlẹ́ wà. ẹ gbọ́ so wá nínú àdúrà táwọn ṣe yìí kíkiní ilé kí ọlá ilé transfer láti tòní kó lè dọ́là ni so kò ní ìtumọ̀ méjì ká lè rí transfer ká lè rí fáìlì tá a gbà yìí ká lè transfer síbòmí kò ní tá a dúpẹ́ lórí ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ọjọ́ ṣe bisimilayi kan ayatul kursi kan bàbá tó bí èmi inú ṣe wọn Alhaji Saheed wọn sọ pé eléyìí gan mi ò kí ń ṣe gbọ́mùlẹ́kì ẹ̀rí lẹ́ ń fa sí mi lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ téèyàn bá tóbi dáyìí kan fáàrí máa kéré lọ́dọ̀ ẹ̀ kó fúnra rẹ̀ fi ara ẹ̀ ṣe fáàrí ó máa kéré but irú bọ́lọ̀ ti ṣe Alhaji Muhammad Saheed fáàrí ò nílé wá kò nílé ṣe ẹ̀yin tẹ́ nílé ẹ̀ nílé ṣe ọjọ́ mẹ́rin lẹ́mọ̀ sí wá sí tẹ́ sọ pé ọmọ mi ní
sẹ́ni sọ bẹ́ẹ̀. inú ètò ọlọ́run nìyẹn ẹni ọlọ́run bá bàrà fi ọlá sọ́dọ̀ rẹ̀ tó ní ọlá gẹ́gẹ́ ọlá ẹ̀rọ ọláwọ̀ bá ní. bàbá gbogbo àtẹ̀rí tẹ́ pariwo yẹn wọ́n wúwo ní tẹ́yẹ bá wúwo dá yìí kan wíwú ọ̀fẹ́ sẹ́sì kan bá ti heavy ṣàgbọ́n movement rẹ̀ náà ò ní ṣe kí ni ò ní pọ̀ ẹ̀ ní bọ́ sáàdì mọ́. ìyẹn ló fà á tí mo dágbára mo wá lọ mo wá gbé ní gbogbo orú ẹrù tó lọ́mọ fún yẹn lẹ́yìn torí pé ọ̀rọ̀ méjì nìyẹn gbà á lọ ṣe nínú iṣẹ́ àwọn èèyàn ń gbọ́ owó àbúwà ṣe nínú ayé yìí àwọn abọ́ bẹ́ẹ̀ yẹn ṣe lè dá fún yà tó bá listing tó dẹ̀ follow kó ṣe yẹ kó ṣe then kí wọ́n ń bẹ́nu kẹ́dàrà pé ohun tó fẹ́ ṣiṣẹ́ yẹn kò lè dá fóun àmọ́ bẹ́ẹ̀ yẹn ṣe lè wọ́ ọlá àtàánú wá sí láìnéjì ẹ̀ tó máa débẹ̀ kò túmọ̀ kó yá sí pé wọ́n kẹ̀kẹ́ tó ń ṣiṣẹ́ yẹn olùwà ní o àmọ́ nínú ẹni tọ́lọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ fún lẹ tọ́lọ̀ máa gbọ́ ọ̀la tó gbọ́ lẹ́ẹ̀gbọ̀dọ̀ ànẹ́bì tásàlátù wà nínú táfi pínlẹ̀ ẹ̀ àwọn alásàlátù náà máa ń jẹun kó tó lọ ọ̀rọ̀ nígbà tó wá kú tán làdúrà rẹ wá gbà kan àwọn oníwúwà ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún wọn so bájú lórí sáyẹ́nsì wáyé so wá rí àwọn oníwúwà náà tá a bá ṣiṣẹ́ transfer fáìlì yẹn fá títí irú ibi táwọn ọ̀rẹ́ balọ̀já sí inú ọmọdé yà rẹ̀ ni ẹ gbọ́ obi ìròbó ó dà gbé ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ ayé agbára torí di only assignment táwọn kẹgbà ni pé àwọn irú bá ṣe gbé oúnjẹ wáyé nìsín gbogbo wa lè mọ jẹun ká lè mọ ṣe kíní ẹni tó bá jẹ tó wà ní sójà kò ní lè ṣe gbórú nǹkan báwọn torí wọn fún ní àyè bẹ́ẹ̀ onírú àbáríkà tọ́lọ̀ ní kó ní lára nítorí wọ́n ti gbé àtẹ̀yìn bàbá tẹ́jọ́kọ́ àti Alhaji Saheed ìsì jábà àwọn àjìdáàdù kan ni bíkú lè mọ̀ á ní kẹ́lìmọ̀ kò ní ìdíkà mọ́ wá kiri ẹ̀yin tọ́lọ̀ wa fẹ́ dé sọ́dọ̀ yín náà ẹ̀yin ṣe ọ̀dájú èèyàn tí bọ́ ọmọlọ́mọ jẹ́ tí ìbátan ọmọlọ́mọ jẹ́ ọlọ́run fi wò ó pé tọ̀ àfẹ́lẹ́ ìdùn ọ̀nù so nọ́mbà ní káwọn ẹni ọlọ́run kó máa bẹ̀rù lórí irú kan báyìí àmọ́ ọlọ́run fúnra rẹ̀ ìbà wọn ló jẹ́ táwọn bá ti ń sọ pé ọlọ́run mò ń bẹ̀rù rẹ lórí eléyìí ọlọ́run máa sọ fún pé àlá inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun èyí tí Alhaji Saheed ṣe léde ọlọ́run máa fi ṣàṣẹ mọ́ ọlọ́run jẹ́nu wọ́n dùn kálẹ̀ ọlọ́run jẹ́nu wọ́n dùn kálẹ̀ wọ́n ládùnmú àtàánú tọ́lọ́ fi Alhaji Saheed ṣe fún àwọn ará ilé àtàrà àtà ẹ̀yin náà wá sọ ibi tí mo ti pàṣẹ ìwé yìí nù ẹ máa lọ ẹ wá ní everybody lè súnmọ́ bí o ṣe ní ṣubú nǹkan ni mo ṣe kí ni onígbogbo lè lọ nígbà tẹ́yìn náà bá ti tẹ́ ẹ̀ ní àjọ ọpẹ́ ẹgbọ́ ọmọ ọlọ́mọ kan ṣubú eléyìí náà lè ṣubú as a matter of fact ní sísun ẹ̀yìn bó ṣẹ̀ṣẹ̀ ń dé lójú yìí ni bó ṣe lè kó pọ̀ tó lè ní yóò pọ̀ lọ́la jù bẹ́ẹ̀ lọ ó fẹ́ ká ṣe fátíà ẹ̀yọ̀ kan fátíà ẹ̀ táwa kéde lẹ̀ ágbé sọ̀rọ̀ fátíà ẹ̀yọ̀ kan sí o Alhaji Saheed alamajì ọ̀ṣùgbùlá alamọ̀lánà rasulullah alamọ̀lánà rasulullah alamọ̀lánà rasulullah alamọ̀lánà rasulullah بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد الفاتح وقل كان خاتم لما قد ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله أكبر الكرام العظيم اللهم صل وسلم آمين على سيدنا محمد صلاة آمين شوابيب بها إلهي العبادة والحسنات وتناكي بها له قلبي من جميع الظلمات وترحمني بها في الحياة
alayhi wa sallam. bí mo ṣe wá tọrọ fún ìmọ̀ bí bẹ́ẹ̀ bàbá ṣe tọrọ fún wa mo gbé látòrí ìmọ̀ lẹ́kì látọrí Imam Lẹ́kì àti ájì ayé Abdullah bin Aziz Abdulaziz àti gbogbo mashallah jamno àti gbogbo àwọn ọ̀rẹ́ lọ́kùnrin lóbìnrin ojúlùmọ̀ gbogbo àwọn tí àwa bá Alhaji Muhammad Saheed gbogbo àtàwọn bá yí Saheed yọ àwa bá yọ ní àríwá pásọkọ ẹ sàmì dáadáa tó yọ náà kéèyàn bá mọ iye greatness kódà bí ẹni tó lọ́lá tó bá ṣeré gélì ìwọ kọ́ ni wàá kọ́ lẹ́sẹ̀ ọlọ́run ní jẹ́ ṣubú ọ. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. Allahu Akbar. Akí bàbá púpọ̀ ẹ ṣé o àdúpẹ́. Àìṣe gan o bẹ́ẹ̀ di ti ọdún ìtún ló yàtọ̀. Ẹ ṣé akí púpọ̀ ẹ ṣé gan. Bàbá Adisa làwọn fi ọ̀rọ̀ lẹ̀ fún bàbá Gbọ́dá làwọn fọ̀rọ̀ lẹ̀ fún yín. Àwọn àdúgbò ẹgbẹ́ gbé wa débẹ̀. Gbogbo táàrù pẹ̀lú tọ́ọ̀ṣìlẹ̀ gbọ̀kan. Ọlọ́run máa ṣe lé láṣẹ mọ̀ fún wa. Kí àti ìjọba ní ẹgbẹ́ dákun ẹ ṣeun gbogbo ààrẹ ẹ ṣeun bàbá níta ẹ bá fàṣẹ sí. ẹ kàn ní amina amina ya Allah. بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك يمكرون ويمكر الله والله خير الماكرين قل لا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمن اللهم فرج عن أمة سيدنا محمد اللهم صل على سيدنا محمد الفاتح الماء وبالقال خاتم الماء سبقنا سلاق بلاق ولا هادي إلى صراطك المستقيم وعلى هادي قدري ومقداري العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Láti ìlú sí wa nílùú Ìlọrin ẹni ṣéwù.